is good. Ìjà ogun nínú ilé rẹ̀ ìjà ogun. Yàrá mẹ́rin ọ̀pọ̀ tó jẹ́ pé bíi olóko àti ìbújẹ́ ní ilé wọn rí. But outside, they are good. Very good. So much so. Tí ìyàwó ẹ̀ bá sọ pé àwílé wá sí lọ́wọ́ ẹ̀. Whereas o náà kí o tó fara dà nínú. Kò yẹ kí ti wọ́n wí bẹ́ẹ̀. Ilé wa gbọ́dọ̀ dùn. Ilé wa gbọ́dọ̀ dùn. The house of container is full. Ibi tí a bá kó iyọ̀ sí. Bí ìjọba dábẹ̀, ṣé ibi tó kó sí tí ìjọba dábẹ̀ ṣé a kò ó sì máa dì. Ewé tí wọ́n fi di iyọ̀ tàbí ọ̀rá tí wọ́n fi di iyọ̀. Tí ìjọba dábẹ̀ tí wọ́n fi ẹ̀dán náà tẹ́ ẹ bá kọ̀ wò, a ṣe kéde ó sì máa dì. Ẹ jẹ́ kí lè wọ́n dùn. Ẹ jẹ́ kí àyíká wọ́n dùn. Ẹlòmíràn nínú wa ní àdúgbò rẹ̀ ẹkùn wọ́n pè ajẹ́rẹ́dẹ́ ìwọ̀n gbọ́dọ̀ níbẹ̀ ìwọ̀n gbọ́dọ̀ níbẹ̀ ìránṣẹ́ ọlọ́run kan ó kọjá níwájú léèrè wà ní west ọkùnrin tó sọ̀rọ̀ ó wà ní east ṣọ́ọ̀pù yìí. Owó pásítọ̀ yẹn láti ìgbà tó ti jáde níwájú lébi tó ń lọ tó fi ní òpó iná bíi mẹ́ta ó kúrò lọ títí tó fi kúrò lòlò ní ó ní kò tilẹ̀ gbé náà àti tó rárá. Ọmọ ìjọ ló sọ bẹ́ẹ̀ but another church. Mo wá wò pé kò ní náà nínú kí ni ìgbìmọ̀ rẹ̀ ó ń ṣiṣẹ́ ọlọ́run mínísítà ní. Ó ń ṣiṣẹ́ ọlọ́run ṣùgbọ́n kò ní iná nínú. Kò ní anointing. Anointing ló bá mú kéèkì ló níná nínú. Òróró ló mú kí àtùpà tó máa dún. Nígbà tí kò bá sí òróró náà, kò sí náà lórí àtùpà. A gbọ́dọ̀ ní anointing and the anointing also pray. May God help us in Jesus' name. Àwọn ẹsẹ̀ bíbélì fún wa bẹ́ẹ̀. Ká má bàa bí ìbéèrè púpọ̀. Bí adára ẹni tó lè ká ní kíákíá. Lẹ́bi abá ṣe ń sọ̀rọ̀ náà kábà àná. Ìbádà tó bá ti gbé àdúgbò púpọ̀. Lẹ́fẹ̀ sí orí kẹfà. Orí kẹ ẹsẹ̀ kẹfà. Lórí. Ọlọ́run kan àti bàbá gbogbo. Ẹni tí ó wà lórí gbogbo àti nípa gbogbo àti nínú yín gbogbo. Praise the Lord. Hallelujah. Ọlọ́run òun gbé nínú wa. Tó bá jẹ́ wípé ó gbé nínú wa, tí àwa náà sì gbé nínú rẹ̀, a gbọ́dọ̀ reflect Ọlọ́run rẹ̀. Ewé náírà rẹ̀ kọ̀ǹtẹ́nà yìí. Bí ìjọba tilẹ̀ tán bẹ́ẹ̀ yóò tó. So Ọlọ́run gbé nínú wa. A gbọ́dọ̀ reflect the qualities of God. A gbọ́dọ̀ fẹ́ hàn irú Ọlọ́run tá a ṣe tó gbé nínú wa. 29:29. Ẹ bá nìyẹn kí ọ̀rọ̀ ìdìbàjẹ́ kan ti ẹnu yín jáde, ṣùgbọ́n irú èyí tí ó dára fún ẹ̀kọ́ kí ó lè máa fi oore ọ̀fẹ́ fún àwọn tí ń gbọ́. Ọ̀rọ̀ èrí, ọ̀rọ̀ ẹ̀gbẹ́, ọ̀rọ̀ ẹ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ kò gbọ́dọ̀ jáde lẹ́nu wa. Ọ̀rọ̀ àpárá ọ̀rọ̀ ọ̀gbọ̀n ṣe ìránṣẹ́ Ọlọ́run yàtọ̀. Ọ̀rọ̀ tó máa ń jáde lẹ́nu wa kì í ṣe ọ̀rọ̀ tí àwọn tó gbọ́ tí wọ́n á máa lò wá gbé kó bẹ́ẹ̀ gbéra ẹ̀ ní ìránṣẹ́ Ọlọ́run. Kó bẹ́ẹ̀ gbéra ẹ̀ ní mínísítà. So we have to be careful what we say.